àtùpà láyé ṣe é gbọ́dọ̀ kú o. àtùpà láyé ṣe é gbọ́dọ̀ kú o. Tèmítáyọ̀ Rashida é gbọ́dọ̀ kú láéláé. àtùpà láyé ṣe é gbọ́dọ̀ kú o. Tèmítáyọ̀ Rashida ti é gbọ́dọ̀ kú láéláé. àtùpà láyé ṣe é gbọ́dọ̀ kú. Túndé ọmọ Badmus ló ní àtùpà láìdọ̀ kú láéláé. ó ní àtùpà láfi ṣe é gbọ́dọ̀ kú o. Túndé ọmọ Badmus ló ní mọ̀ wí báwọn jàre. Àmọ̀kẹ́ wọn ní bàbá ẹni bí ẹni bá a sì èèyàn bí èèyàn. àmọ́ bírú wọn wò ní káyélé dùn káyélé yẹni. torí ọ̀pọ̀lọpọ̀ olówó kọ́ ní fowó ṣàánú. èyí tí ń fowó ṣàánú nínú wọn ò wọ́pọ̀ láwùjọ. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni Olúwa sì fún ní ọpọlọ. àmọ́ tí wọ́n ọmọ lówó jàre. ní Túndé ọmọ Badmus ṣe ní kí n pè é bí ológun ẹ̀rọ. ó ní Àmọ̀kẹ́ bá mi pa láṣẹ àtolùdarí Tèmítáyọ̀ Agẹmọkùnbóyè ìjọ Renaissance Project bí ọlọ́gbọ́n Ìwọ̀fà. ó ní kí n pè yín bí jagunjagun. Tèmítáyọ̀ Rashida èmi á pè yín bí olówó ṣe ń powó tówó ń jẹ́. máa sì pé ọmọ Agẹmọ bí ọlọ́lá ṣe ń pọlá tọ́lá sì ń jẹ́ wọn. a ní màá paya Òkúnbóyè ìjọ bí ìbọ̀wọ̀ kí ni ó. Rashida Tèmítáyọ̀ ọmọ ọlọ́gbọ́n ní tí ń fọgbọ́n ṣọlá. ọmọ ọlọ́gbọ́n tí ń fọgbọ́n ṣẹ̀ṣọ́ ara rẹ̀ lára ọ̀tún. ó torí ọgbọ́n bálára jẹ. ó torí ọgbọ́n bàrẹ̀ ṣàtúròde níbi tí wọ́n ti ń fọgbọ́n ṣadé sórí. Rashida ṣọgbọ́n tirẹ̀ lára ọ̀tún. ikú rí ọ̀kété àrùn rí ọ̀kété àwọn mọ̀nà wọn onírí ọ̀gbẹ̀ṣẹ̀ níláyé. mo pé mo kí yín. Rashida Túndé ọmọ Badmus ní kíyìn dáadáa. ó ní ẹkú iṣẹ́ ó ní iṣẹ́ takuntakun lẹ ń kú ṣe. ó ní ayé òní kọjá ìmọ̀ṣe sọ̀rọ̀ ẹ̀yìn lọ́wọ́ bá. ó ní kíyìn pé ẹkú iṣẹ́ tẹ̀ ń ṣe nílùú Gbẹ̀sàmàlé àti ní Adó-Odò Ọ̀tà local government. ó ní ayé òní rí ń gbéṣe ayé òní kọjá ìmọ̀ṣe sọ̀rọ̀ ẹ̀yìn lọ́wọ́ bá. ó ní ayé òní bínú yóò torí ayé ló bínú nǹkan tó dá nǹkan sómi. ayé tó bínú iyọ̀ tó dayọ̀ sí ẹ̀pẹ̀. ayé tí wọ́n fún ní ládìyẹ tí wọ́n máa fi gbòdìdì orí lọ́wọ́ ẹni. ó náyé òní rí imú ayé òní ohunkóhun gbéṣe nínú ayé yín. ó ní gbogbo ń tẹ́ ń bá dáwọ́lé pátápátá ni yóò mọ yọrí sí ire lọ́lẹ̀ Elédùmarè. Túndé ní kíyìn dáadáa ọmọ Badmus ní kínkìn bí ológun ẹrú. ó ní kíyìn bí ọlọ́gbọ́n Ìwọ̀fà. ó wá ní ṣe wéré kí n ṣe wàràwàrà kí n bá ìrẹ́lẹ̀ àwọn bàbá tó bí mi lọ́mọ. ó ní mọ́ lọ sí ìlú Gbẹ̀sà. Rashida Tèmítáyọ̀ Òkúnbóyè ìjọmọ Agẹmọ ṣe bí ọmọ apẹtùmọ̀tà ni ọ́. ọmọ apòkiri máa ọmọ ẹlẹ́sìn ìlẹ́kùpá ọmọ apẹtù àtìlẹ́yọ ọmọ alùpùpù ọba ìlú ọmọ sọ́lú ìrèwé ọmọ ojúbẹ̀ kéré ilẹ̀kọ ọmọ amújẹmúta ọmọ ọ̀tà lóde ìyẹ̀sì. Rashida ṣe bí wọ́n lọ́mọ ọ̀dọ̀fín ẹ̀rọ ọmọ elégìrì bọ́tọ̀mbọ́tọ̀m ní ọ́. ará ké májò méjì ọmọ àjọgbẹ̀rú májògbẹ̀ẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í síyàn nílé bàbá ẹ̀yìn jẹ́ ọmọ ẹlẹ́rọ Ìgbẹ̀sà ọmọ ọ̀dàn álì ooo. Rashida Tèmítáyọ̀ mọ́ ọgbọ́n dídùn ẹnu mi ọmọ Èrìjà ọmọ àròlé onígbàdo. Rashida ṣe bí wọ́n lọ́mọ àròlé gbọ́ra jìgìdẹ́rù ogun nù ọmọ àròlé olójú kan ẹlẹ́sẹ̀ ẹ̀kan alágò ni ọ́. ọmọ ojúmọ́ kan ogun mẹ́fà níṣẹ́lẹ̀ àwọn bàbá ẹ̀yìn gangan iwájú ogun ẹ̀yìn ogun ọmọ Agẹmọ mọ́ ọgbọ́n dídùn ẹnu mi ọmọ ọ̀rọ̀nà ìyànà ni ọ́. ọmọ pàǹbòtò bímbòtò ọmọ Akin ọmọ ayílẹ̀ ẹ̀jẹ̀ ọmọ olóbùrú ẹ̀pà ní Rashida ẹ̀pà ọmọ olódò níralẹ̀ ọmọ àṣẹ fún ọdẹ mọ́ba. Rashida ṣe bí wọ́n lọ́mọ odò kan tí ń ṣàn wéréke tó dé kùlé ọ̀ṣilẹ̀
tó ní pélé ò gbọ́dọ̀ bù mu, tó ní alábàjá kò gbọ́dọ̀ bù níbẹ̀, àwọn oníṣọ́ọ̀bù ni ó bù níbẹ̀ ó jàre. Ògún òṣèdágbé ta ni kò mọ̀ pé eyín ti pọ̀ lágbẹ̀ẹ́dẹ. Mo kí ọ Tèmítáyọ̀ Ràṣídà aya Ògúnbóyè ìjọ nílùú Ìjẹ̀bú Òde, ọmọ Agẹmọ Gbẹ̀sà, aláṣẹ àtolùdarí Tèmítáyọ̀ Agẹmọ Ògúnbóyè ìjọ Renaissance Project. Mo kí ọ torí Túndé ọmọ Badmus ló ní kí n kì ọ́ dáadáa. Ó ní Ìjẹ̀bú Òde níṣe lé àwọn ọkọ ẹ gangan, àwọn lọmọ aládìyẹ ògbógbó mọ́gbò, adìyẹ bàlógù, ara òwà kùn, ara òwà adìyẹ, ọmọ ń ṣe ní ọ̀yọ̀yọ̀mọ́yọ̀ ọ̀yọ̀yọ̀mọ́yọ̀ mọ́ ohun tí ń ṣe ní òye pani níṣe lé bàbá wọn, dúdú lé bàbá wọn mọ bẹ́ẹ̀ ṣe, pupa tó mọ bẹ́ẹ̀ ṣe ó kúkú sí nílé àwọn ọkọ ẹ ń jẹ́. ọmọ mo ẹyẹ tó mọ̀ mọ̀ roko, ọmọ mo roko tán ẹyẹ ti fò lọ, ọmọ mo níṣu nílé mọ̀mọ́ lọ́bẹ̀, ọbẹ̀ tí ń bẹ nílò tó bàbá wọn jẹ níjọ́sí, ọmọ onígbò mọ̀dé, ọmọ onígbò mọ̀wọ̀, bàjọ́jì tó bá wọ gbogbo yóò dẹ̀bọ̀ra nílé àwọn ọkọ tó bí ẹ gangan, nílé àwọn ọkọ tó fẹ́ ẹ gangan, nílé Ògúnbóyè ìjọ ni mò ń wí. Iṣu mẹ́fà níṣu Ìjẹ̀bú, méjì ìjíjẹ, méjì àìjẹ, èjì tó kù ó lórí ìṣà tí wọ́n fi ń bọ nílé àwọn ọkọ ẹ gangan. Ṣebí bàbá wọn nínáwó dọ́là kó òyìnbó tó dé, òyìnbó wá dé ọ̀rọ̀ Ṣídá mọ̀ ń gbọ́, Tèmítáyọ̀ mọ̀ ń gbọ́, òyìnbó wá dé owó ọ̀hún wà pọ̀ rẹpẹtẹ ní odò owó ọmọ, odò owó ẹrú ni wọ́n fi ń pé igbá Ìjẹ̀bú owó ni, kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó ni, itọ́ Ìjẹ̀bú owó ni, pupa Ìjẹ̀bú owó ni, dúdú Ìjẹ̀bú owó ni. Mo kí ọ dáadáa, èmi kí ọ bí ológun ẹrú, mo tún kí ọ bí ọlọ́gbọ̀n ìwọ Ọ̀fà, ojúlóge Àmọ̀kẹ́. Mo kí ọ dáadáa torí pé Túndé ọmọ Badmus ní kí n délé àwọn bàbá tó bí ọlọ́mọ àti ilé àwọn ọkọ ẹ gangan, kórí jẹ́ òpẹ́, kórí jẹ́ òṣàmọ́dún wo òní ṣọkú ní kékeré. Mo kí ọmọ olùwọ́lọ́gọ̀ ẹnu.